ẹjẹ́ wádìí Ṣèyí Mákindé dáadáa. Ogun tó ń jà Ọ̀yọ́ state lọ́wọ́ Ṣèyí Mákindé ló ti wá. Ṣèyí Mákindé lógun tó ń jà Ọ̀yọ́ state. Ṣèyí Mákindé ni igi ọlọ́kọ́ tí ń dáná rú. Ẹ wá àrà tó fi president Bọ́lá Ahmed Tinubu tó tún ń sọ, ó tún kọ̀ dẹ́mu bàbá president, ó ń kọ̀ dẹ́mu Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí pé ó ń wá ojúrere Fúlàní. Ó ṣiṣẹ́ lòdì sí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ó Fúlàní. Bí wọ́n gbówó fún bàbá Èkìtì ni, mo fi ẹni tó ní sílẹ̀kùn ọjọ́ ìṣẹ̀lẹ̀ mo fi búra fún yín. Ṣùgbọ́n ohun tó bá yẹ òun làbí ń wé ohun. Ṣèyí Mákindé lógun tó ń jà yín. Ṣèyí Mákindé ní pírọ́blẹ̀mù yín. Ẹ wo àwọn ọmọ wa tó ti wà nínú igbó, àwọn tíṣà wa. Ẹ má bínú, mò ń wá nẹ́tíwọ̀kì kékeré ni. Mo ní gbogbo ẹ̀yin abiyamọ ayé, gbogbo ẹ̀yin bímọbímọ, àwọn ọmọ wa tó wà nínú igbó ní Old Ọ̀yọ́ Park, iṣẹ́ ọwọ́ Ṣèyí Mákindé ni o. Ṣèyí Mákindé ni o. Ṣèyí Mákindé máa ń pa ẹ̀. Ṣé mọ̀ pé bí oṣù kan sẹ́yìn ó di kí akọ́wé Ọ̀yọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta la tún rí fídíò tó ṣe títa. Ẹni tó dẹ̀ fi jẹ́ olórí Àmọ̀tẹ́kùn wọ́n rí kankan ṣe sí. ń tàdé ń gbọ́ náà ni pé àkàìmẹ́yẹ Àmọ̀tẹ́kùn tó ti lose tí ẹ̀mí wọn ti bọ́ mọ́ wọn lọ́wọ́. Ṣèyí Mákindé ni ẹbí o. Ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ ti ṣe gómìnà yan o. Ṣèyí Mákindé ló jó yín lójú tó jó yín lẹ́nu o. Ṣèyí Mákindé ni. Ṣèyí Mákindé kò lápá. Ẹ má gbàgbé Ìgbòho, Sunday Ìgbòho lọ sí Ìgbòho town lọ bá àwọn Fúlàní ẹ̀ṣẹ̀ mi ti pé àwọn ọmọ yín ló ń jìyàn gbénú ìlú yìí, àwọn ọmọ yín ló ń ṣe gbẹ́ lóṣù kòkó bá tí ẹ̀yin náà dẹ̀ mà. Gbogbo wa lájọ rí fídíò yẹn. Ṣé mọ̀ pé àwọn mèye tí àlàyé torí gbogbo ohun tẹ́rí tí Ṣèyí Mákindé ń ṣe tó ń declare kọ́fù, tó ń lọ sórí kiri, tó ń declare pé they should not do anything. Àwọn méje tí àlà lẹ́tà táwọn pẹ̀tíṣẹ̀ táwọn mèye tí àlà kọ́ mọ́ tọkọ sí Sunday Ìgbòho rèé tọkọ mọ́ tí Ṣèyí Mákindé nìkan lọ kọ́ mọ́ aláwé mẹ́rin ni òun lẹ́ ń wò yìí. Ṣé rí nígbà tó kọ lẹ́tà yẹn tó sáìn ẹ̀ ó kọ́pì ẹ̀, ẹni tó jẹ́ olórí àwọn ajínigbé ní Ọ̀yọ́ state Alhaji Ibrahim Abubakar Juli, Alhaji Ibrahim Abubakar Juli, gbogbo ọmọ Ìgbòho mọ̀ pé olórí òun gangan olórí àwọn tí jìyàn gbé. Ṣèyí Mákindé wà lẹ́yìn náà pé ẹnikẹ́ni ò gbẹ́dọ̀ wọnú igbó yẹn mọ́, ẹnikẹ́ni ò gbẹ́dọ̀ wọnú igbó yẹn torí constitution Nàìjíríà sọ wípé ọmọ Nàìjíríà kankan lè rìn bó ṣe wù káàkiri. Ṣé Yorùbá ò rìn káàkiri bó ṣe wù wọ́n? Ṣé Yorùbá jìyàn gbé? Nígbà tó kọ́pì ẹ̀ tó kọ́ tán ó wá kọ́pì ẹ̀ sí ọ̀nà bíi mẹ́jọ. His Royal Majesty Olúbàdàn of Ibadan land, His Royal Majesty Aláàfin of Ọ̀yọ́, His Royal Majesty Alápẹ̀tà of Igboho, the Commissioner of Police Ọ̀yọ́ State Command, the Director of DSS Ọ̀yọ́, the Commandant of DSCD Ọ̀yọ́, the Executive Chairman Igboho, and other relevant security body in Ọ̀yọ́ State. Ṣèyí Mákindé wà lù lóǹtẹ̀ pé kí Fúlàní túbọ̀ máa jí wọn gbé ní Ọ̀yọ́. Ṣèyí Mákindé fọwọ́ sí lẹ́tà tí àwọn mèye tí àlà kọ to stop the Yorùbá to defend their own Yorùbá land. Àwọn ọmọ tó wà nínú igbó iṣẹ́ ọwọ́ Ṣèyí Mákindé ni o, torí pé wọ́n wojú rere Fúlàní. He want to become a president.
Ṣèyí Mákindé ń fayé ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ó fi ṣòṣèlú. Bàbá Kọ́lá Ọláwuyì mo mọ̀ pé Kọ́lá Olóòtú mo mọ̀ pé ó lé díẹ̀ láti sọ̀rọ̀, ṣùgbọ́n you must say something. Abiyamọ lẹ́yìn, a ti parí ìjà wa lánàá. N tó dìjà wa nípa ẹni kíkà ní máa bọ̀ lẹ́kìtì múlẹ̀ fẹ́ pakó ìyá wa. Ṣèyí Mákindé tó ń fi ìyà jẹ yín lọ́wọ́ ńkọ́ sáà. Màá yìí gbé petition letter yìí síta kẹ́rì. This is barbaric. Irú nǹkan báyìí ò lè ṣẹlẹ̀ kó jẹ́ ọmọ Yorùbá ló wà ní Niger State, kó jẹ́ ọmọ Yorùbá ló wà ní Sokoto, kó jẹ́ ọmọ Yorùbá ló wà ní Katsina tàbí Kano, kó wá kọrú lẹ́tà, kó wá kọrú petition báyìí, gómìnà wọn ò ní gbà á. Gómìnà wọn ò ní gbà á. Ẹ jẹ́ wádìí dáadáa àbí Ṣèyí Mákindé náà ń ṣọmọ Yorùbá ni. Ẹ̀yin ará Ìbàdàn yín lẹ lè dá wa lóhùn àbí ó yórúkọ yín lónìí. Ṣé kìí ṣe pé bàbá ẹ̀ náà adopt ẹ̀ bóyá Fúlàní ni bàbá ẹ̀, bóyá Fúlàní ni ìyá ẹ̀ tí bàbá Mákindé tó adopt ẹ̀ tó sọ́dọ̀mọ́ pé wẹ́ ẹjá pè ní Olúwaṣèyí. Torí ogun tó ń jà ìlú Ọ̀yọ́, ogun tó ń jà gbogbo Ọ̀yọ́ state now, Ṣèyí Mákindé lógun tó ń jà yìí. Irú àǹfààní tẹ̀yìn ní Ọ̀yọ́ táwa bá ní lẹ́kìtì mi báyìí, I trust my governor will embrace it. My governor will embrace it, yes. Torí gómìnà wa yìí ṣe ni tá a fẹ́ràn lẹ́rù tó lóun ti délé tán. Ó dẹ̀ mọ̀ wípé àpọ̀ púpọ̀ lẹ́kìtì, òun ò dẹ̀ fẹ́ sọ ní kẹ́ni ẹ rí pé ọjọ́ tó ti release àwọn tó wà ní tọ́gbúnlẹ̀ ẹ̀dá oníyọ̀. Ọjọ́ kejì láàárọ̀ kùtù ní gómìnà ti lọ bá wọn lọ hospital. Tí mo dẹ̀ mọ̀ pé yìí máa ṣe jù bẹ́ẹ̀ lọ fún àwọn ará ẹ̀dá oníyọ̀. Ẹ jẹ́ ká fọ̀rọ̀ tòṣèlú lẹ̀. Òun ò ní gómìnà báwo ní fayé Èkìtì play politics. Bí Ṣèyí Mákindé ṣe ń fayé àwọn ọmọ Ọ̀yọ́ play politics now. Tí wọ́n rọ̀nà àbáyọ sí ogun tó ń jà wọ́n. Ọba ìlú ń ké, ìjòyè ń ké, ọmọdé ń ké, àgbà ń ké. This man, àwọn bandits tó lọ, ẹ má gbàgbé wọ́n pa olóyún, wọ́n pa ọkọ, wọ́n pa ọmọ, odidi family kan náà ti parun yẹ o. Ṣèyí Mákindé tún back wọn up pé ẹ lọ competition mọ́ Ìgbòho. Ẹ sì lásán ni lórí ọmọdé yẹn mọ̀. Ṣèyí Mákindé ó fẹ́ kúrò nídìí àga, ó fẹ́ ṣùṣàgà kó tó máa lọ. Ṣèyí Mákindé ìwọ fẹ́ lùlù pé bámúbámú nìwọ yóò ìwọ ò mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan ẹ̀mí ará ìlú òjò ẹ lójúmọ́. Ta ló yẹ kó gbètì? Ókè àbí wọn náà ń gbéjàgà ní torí pé oní kọ̀mándà Àmọ̀tẹ́kùn tẹ́ẹ̀dẹ̀ ń wèsì àwọn ọmọ ọlọ́mọ nínú igbó yẹn. Ìwọ múra ẹ lọ sọ pé o ti lose more than 300 Àmọ̀tẹ́kùn sínú igbó rìsáàfù yẹ. Tíwà tí Gani kó àwọn ọmọ Yorùbá lọ sínú igbó Odò Ọ̀yọ́ pàkì táwọn Fúlàní ń pa wọ́n bí ẹni pa ẹran. Wọ́n sọ bẹ́ẹ̀. Bàbá kọ̀mándà Ebenezer Obey ó ní bí ikú ilé ò pa ni tòde ò lè pa ni ọmọ aráyé kan pa. Bí ikú ilé ò bá pa ni tòde ò lè pa ni. Àwọn tí ń bá ní jẹ, àwọn tí ń bá ní mu, àwọn gangan lọ̀tá ẹni. Ṣèyí Mákindé tó ń bá yín jẹ, ẹ rò pé òun ni chief security gbogbo Ọ̀yọ́. Ìdánkò labo pẹ̀lú Fúlàní ọmọ aráyé kápá. Alábàjọ tá ò fi rí solution fáwọn tíṣà tán gbé lọ ọmọ aráyé kápá. Petition tán kọ rèé. Fẹ́ṣẹ̀ Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ó lọ sí Ìgbòho. Àwọn tó sọ pé rárá irọ́ ló pa àwọn tó kú 2 hours wọn rìlíìsì wọn ó rèé. Lílọ tí Ìgbòho lọ sí Ìgbòho town ó dí wọn lọ́wọ́, wọn wá competition. Ṣèyí Mákindé wá ń hàt lórí ẹ̀ pé any security officer gbẹ́dọ̀ gbé ìgbésẹ̀ kankan
àfi tó ń bá fẹ́. Bàbá Bọ́lá Ahmed Tinubu ẹ má wò wá ràn gẹ́gẹ́ bí mo ṣe ń sọ pé ẹja jèrè yín adẹ̀ tí ń jèrè yín inú wa ń dùn Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ẹ má jẹ́ kó pa wá tán. Please don't allow them to turn us to minority in our father's land. Ṣèyí Mákindé ti yánra rẹ̀ gẹ́gẹ́ bí agbódegbà fún àwọn Fúlàní àwọn Miyetti Allah kankan máa pa ọmọ Yorùbá lọ. Òun la fi rẹ́ni tí ó ràn wá lọ́wọ́ láti wọ igbó Old Ọ̀yọ́ Park láti lọ kó àwọn ọmọ wa tó wà ń bẹ̀ àti àwọn tíṣà wa tó wà ń bẹ̀ tí Ṣèyí Mákindé sọ wípé ńlá kò sáyè. Ẹ̀yin abiyamọ ayé ẹ má wò wá ràn. Ẹ̀yin ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ tẹ́yìn máa ń rógbà aṣọ tí máa ń balẹ̀ ẹ má wò wá ràn. Ẹ gba Ọ̀yọ́ lọ́wọ́ Ṣèyí Mákindé. Ẹ gba Ọ̀yọ́ lọ́wọ́ Ṣèyí Mákindé. Ṣiṣẹ́ tí ń bá Ṣèyí Mákindé tó bá ewúrẹ́ tí fi ń bá ìyá ẹ̀ lò papọ̀. Mo sọ nínú program kan wọ́n ní kí n má sọ bẹ́ẹ̀ mọ́. Mo ní àṣàsí Fáyọ̀ṣe tí ń mú Ṣèyí Mákindé. Àṣàsí Fáyọ̀ṣe oh God ó ká Ṣèyí Mákindé mọ́kànnà. Ó ti ń ṣiṣẹ́. Mo tútù padà mo jẹ́rìí gómìnà lẹ́kìtì. Wọ́n wá ní àwọn kan ń pa àyàn tí wọ́n dẹ̀ ti rí evidence kìíní pé wọ́n mú wọn gbọ́ tó tún tí bàbá ẹ̀gẹ́ ò deny ẹ̀ wá competition sí báwo wá gbà ìwọ tó mú petition wá gan á ti gbé ẹ pé you must provide that people your group. Báwo fi security ṣe rẹ́ ń tiẹ̀ bí Àmọ̀tẹ́kùn ṣe ti wọ́n ó tún dá agroma ṣáálẹ̀. Bọ́tí Ṣèyí Mákindé ń fẹ̀yìn ẹ ó fi lẹ́gbẹ̀ẹ́yìn Ọ̀yọ́ ó fi ń tàbàlà. A rí àwọn tó lè wọnú igbó Ọ̀yọ́ Park yẹ with the support of federal government. Àwọn ológun tí federal government ti kó sẹ́yìn Sunday Igboho àtàwọn àmì pé tí Sunday Igboho bá ti ń lọ ẹ tẹ̀lé lọ. Ṣèyí Mákindé wá gbé ọ̀rọ̀ síta pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọnú igbó rìsáàbù yẹ ìṣódàtì inú Ṣèyí Mákindé dùn bí àwọn ọmọ kéékèèké yẹn ṣe wà nínú igbó. Ṣèyí Mákindé ṣó fẹ́ jèrè àwọn ọmọ ẹ̀ṣá. Mi ò rò bẹ́ẹ̀ ni mo fi ń pe ẹ̀yin abiyamọ bẹ́ẹ̀ ṣe mú ọ̀rọ̀ ti Gani gbọ́. Ẹ̀yin ìyá mi bí ẹ ṣe mú ọ̀rọ̀ ti Gani gbọ́ àkókò rẹ̀ tẹ́ máa mú ọ̀rọ̀ ti Ṣèyí Mákindé gbọ́ o kó má ba Ọ̀yọ́ jẹ́ mọ́ wa lórí. Ọ̀yọ́ is one of the symbol of Yorùbá land. Ọ̀yọ́ state. Ọ̀yọ́ is one of the symbol, the second largest city ṣe second in Africa. Ẹ gbà wá lọ́wọ́ Ṣèyí Mákindé àwọn ọmọ wa wà nínú igbó òun ò ṣe kò jólúrè ṣe. Ẹ gbà wá lọ́wọ́ Ṣèyí Mákindé torí ìlara bóyá Olúbàdàn ló ń bá jà ní bóyá Ọ̀yọ́ state ló ń bá jà ní àti ìmọ̀ bóyá Aláàfin Ọ̀yọ́ ló ń bá jà ní bóyá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ló ń bá jà ní bóyá Olúgbó ló ń bá jà ní àti ìmọ̀. Ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ má wòran. Bàbá wa Olúgbọ́n ẹ tètè lọ bá wa bá Ṣèyí Mákindé sọ̀rọ̀ níbi tó ti máa gbọ́. Bàbá wa Olúbàdàn bàbá wa Aláàfin Ọ̀yọ́ èyí tẹ́ ṣe ní Brazil ó tó gẹ́ máa bọ̀ lé ẹ wá bá Ṣèyí Mákindé sọ̀rọ̀. Miyetti Allah ń competition wọn ní Miyetti Allah Cattle Breed and Association of Nigeria Ọ̀yọ́ chapter. Ṣèyí Mákindé dẹ̀ gbà wọlé ẹni fídíò tó gbé jáde lẹ́jẹ̀ta wọ́n ti kọ lẹ́tà yẹn ẹ jẹ́ n wo déètì tó wà lórí lẹ́tà yẹn ó ti kọ lẹ́tà yẹn láti on the 25 last month. Ṣèyí Mákindé wá jáde níjẹta ṣé jẹta ni ó wá gbé fídíò yẹn jáde síta. Ṣerú eléyìí lè ṣẹlẹ̀ ní ilẹ̀ Haúsá ṣá kọ́mọ Yorùbá gbé petition jáde síta against Fúlàní. Kí Fúlàní ní pé àwọn ọmọ Yorùbá wọ́n ń kó ọjà wọn o àwọn ọmọ Yorùbá wọn kì í ṣọ̀rọ̀ pípààyàn lélẹ́yìí o pé àwọn ọmọ Yorùbá àwọn Fúlàní kó ọjà wọn àjẹ́ kátàjà mọ́ káwọn Yorùbá yẹ wá lọ competition
kán wá lọ́wọ́ náà fẹ́ lọ submit ẹ̀ fún gọ́ọ̀nà wọn ṣé ó máa padà wálé lálàáfíà ṣé ó máa padà ẹni ọmọ Yorùbá tó mú petition yẹn lọ sí ọ̀dọ̀ gọ́ọ̀nà wọn ní Sokoto ní Kano ṣé àwọn máa lọ sínú constitution Nàìjíríà pé constitution Nàìjíríà sọ wípé Nàìjíríà can work in anywhere it's like ṣé constitution yẹn máa sọ̀rọ̀ ẹ̀yin olórí burúkú ọmọ Yorùbá yìí náà lè máa ń lo constitution tọ́ndà fi constitution ń bayé wa jẹ́ Ìgbòho kọ́ lẹ̀ ń gbógun tì aráàlú lẹ̀ ń gbógun tì ọmọ Ìgbòho ò sí nílé kì í ṣe ọmọ Sunday Ìgbòho náà jí gbé òun kàn rí wípé ẹ̀gẹ̀ òun ni wọ́n ní nílùú ara ẹ̀ àwọn méjèèjì àlà tó tẹ̀dó sí Ìgbòho nanikalo competition wa ta competition against Sunday Ìgbòho Ṣèyí Mákindé dẹ̀ heart lórí ẹ̀ ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ̀yin olùgbé Ọ̀yọ́ ogun tó ń jà yín ogun Ṣèyí Mákindé ni o Ṣèyí Mákindé ló ń dógun jà yín o Ṣèyí Mákindé ló ń dógun jà yín and I want you to remember nígbà tó ju ogun lé láyé Buhari tí wọ́n pọ́n Ògùn state lójú nígbà tó ogun lé tí Dàpọ̀ Abíọ́dún mọ̀ wípé àwọn ará bíbá fẹ́ sọ lẹ́nu ni ká máa sọ pé nígbà ìjọba títí ẹ̀ làwọn Fúlàní gbàlú nígbà ìjọba títí ẹ̀ làwọn Fúlàní bẹ̀rẹ̀ tí méjì tààlà bẹ́ẹ̀ sí ṣe ó jáde síta ó ní táwọn bá lè rí èèyàn bíi Sunday Ìgbòho ṣẹ́wọ̀n pé Sunday Ìgbòho lọ́bẹ̀ àlàáfíà dẹ̀ dé Ṣèyí Mákindé lòun ò gbà àlàáfíà láàyè lọ́yọ̀ọ́ o Ṣèyí Mákindé pé inú ó ṣe ní dúdùn sí òun bí wọ́n ṣe ń jí yín gbé ní Ọ̀yọ́ state òun ló fi ń takò bàbá Bọ́lá Ahmed Tinubu torí òun náà ń wá ojú rere àwọn Fúlàní ó fẹ́ fi ẹ̀mí ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mákẹ̀tì ara ẹ̀ fún àwọn Fúlàní ṣé ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí Fáyọ̀ṣe sọ nípa ẹ̀ ló ti ń wá sí ìmúṣẹ náà ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn àgbà wòlíì sọ nípa ẹ̀ ló ti ń wá sí ìmúṣẹ náà Ṣèyí Mákindé want to use the life of Ọ̀yọ́ people to market himself or to introduce himself to the Fulani politicians ó fẹ́ fẹ̀mí yín ẹ̀yìn ẹ̀mí àwọn Ọ̀yọ́ polongo ara ẹ̀ ẹ̀rọ ju ayé lóde ṣé Sunday Ìgbòho ló ń gbógun tì ṣé ọmọ Sunday Ìgbòho náà jí gbé Ṣèyí Mákindé yìí ṣàbíyamọ tó bá yẹ pé Ṣèyí Mákindé jẹ́ abíyamọ ní aràn tí obìnrin tó lóyún sínú tí àwọn Fúlàní yìí dẹ̀ pa tí Ṣèyí Mákindé bá jẹ́ abíyamọ aràn tí ọkọ ẹni tó lóyún sínú tó dẹ̀ pa tó tún pa ọmọ ẹ̀ sí aràn tí ìdílé tó parun lójijì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mo mọ̀ pé constitution Nàìjíríà náà sọ kò sí bí gómìnà ṣe lágbára tó máa lágbára tó federal government bàbá Bọ́lá Ahmed Tinubu ilé o làbọ̀ ìsinmi oko ilé o làbọ̀ ìsinmi oko béwúrẹ́ bá jẹ lọ á padà wálé o bágùtàn bá jẹ lọ á padà wálé o ilé o làbọ̀ ìsinmi oko ilé o làbọ̀ ìsinmi oko bí Ọlọ́run ti ń bẹ bí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè ẹ̀ tún padà wọlé ṣùgbọ́n ilé làbọ̀ ìsinmi oko ṣé tẹ́ bá dákẹ́ tẹ́ bá ń wòran ṣé Ṣèyí Mákindé ò ti ní ba Ọ̀yọ́ jẹ́ mọ́ yín lórí ṣé tẹ́ bá torí pé humility aníkà ẹ̀yọ humility yẹ kúrò lórí àwọn gómìnà yìí humility wà lórí mi ní Ṣèyí Mákindé fi ń ta ẹ̀mí ọmọ Yorùbá rè lọ́wọ́ wọn pé ọmọ yín lára àwọn Fúlàní tó wà ní Ìgbòho tó ń tọ́ka sí pé ọmọ bàbá yìí ni tí bàbá yẹn gan ò dẹ̀ jíyàn ẹ̀ tí ò dínà yẹn pé lára ọmọ wọn kan ó sọ pé iṣẹ́ tó ń ṣe yìí ò dáa wọ́n mú ọmọ yẹn wọ́n pa á àwọn wá jáde síta ń sì pé they did not commit any crime Ṣèyí Mákindé wá ń lùlù máa jó lọ mò ń gbẹ̀yìn rẹ fún wọn
Ọ̀yọ́ ẹ ti wà nù problem o. The Ọ̀yọ́s, you are in problem. Ta ni ó wá gbà yín lọ́wọ́ Ṣèyí Mákindé ọ̀dájú ọmọ? Ta ni ó wá gbà yín lọ́wọ́ ọ̀dájú olóṣèlú ọ̀ràlú ọ̀jẹ̀lú? Wọ́n dẹ̀ sọ bẹ́ẹ̀, ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ mọ́ lára. Wọ́n ní ìgbẹ̀yìn ìjọba kò ní sòso rere fún ẹ̀yin Ọ̀yọ́. Ṣé kò tí ń rí bẹ́ẹ̀ náà tó ti ń gba Fúlàní láàyè Miyetti Allah láàyè? Kọ́ máa ṣẹ̀yìn mi bó ṣe wù wọ́n. Táwọn akọ pẹtíṣẹ̀ tó náà wá àtìlérí pẹtíṣẹ̀ yẹ tí gbogbo wa mọ tó ń ṣẹlẹ̀. Let me tell you one thing, Ṣèyí Mákindé, you can't stop Sunday Igboho. Ìṣẹ̀dálẹ̀ Yorùbá máa bínú sí ẹ, Ṣèyí Mákindé, tẹ́ ò bá jáwọ́. Ẹ má fi oṣù méjì àwọn oṣù mẹ́fà oṣù méje tó kù kó wá fi da Ọ̀yọ́ náà mú. Mo tún pè ẹ̀yin àgbààgbà ìlú Ọ̀yọ́, most especially ẹ̀yin ọmọ Ìgbòho. Tí Ṣèyí Mákindé bá ní kí àwọn Fúlàní Miyetti Allah máa ṣe bó ṣe wọ́n ní Ìgbòho, ẹ mọ̀ pé Ìgbòho ò bá yín gbé Ìgbòho, Sunday ò bá yín gbé Ìgbòho. Ẹ má jẹ́ kí Ṣèyí Mákindé ó bàlújẹ́ mọ́ yín lórí. Ẹ má jẹ́ kí Ṣèyí Mákindé ó talẹ̀ yín fún àjòjì. Torí bí kulé ò bá pa ní tòde ò lè pààyàn. Ó ti fi hàn pé gbogbo tí àwọn Fúlàní yẹn ń ṣe ní Ọ̀yọ́ ó ń dùn mọ́ Ṣèyí Mákindé nínú. Ó ní iye tí àwọn Fúlàní yẹn ń gbé fún Ṣèyí Mákindé. Èrè ìdílóbi dìde ẹni bá ti gún àgẹ́sì ẹ̀ tó di ìjọba wọléwọlé, ìjọba bá nǹkan òní ìní èèyàn jẹ́. Tó bá dẹ̀ jẹ́ pé ilé ló ń wó tí ò sọ ẹ̀mí nù, tí ò ta ẹ̀mí yín fún àwọn Fúlàní, orí ọ̀fẹ́ sì wà láti orúbọ ìtàkọ́yún tó wọlé ẹ̀yẹ Sùúrùlérè àbí Ìlúpéjú, ọlọ́mọ fi kú pa. Orí ọ̀fẹ́ sì wà fún láti kọ́ mi, ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ti pa ni kò sórí ọ̀fẹ́ mọ́. Ẹ wo iye àwọn tí Fúlàní ti pa, ẹni tó lóyún sínú, ọkọ lóyún àtọmọ ẹ̀ wọ́n pa. Atúlórí ọ̀fẹ́ ẹni tí ó bá wa mú àwọn aṣebi ní Ọ̀yọ́. Ṣèyí Mákindé ní rárá, untouchable ni wọ́n. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ogun tó ń jà yìí Ṣèyí Mákindé ni o. Ṣèyí Mákindé lógun tó ń jà Ọ̀yọ́ o. Ó ń ta ayé yín torí politics. Ó fẹ́ fàyè yín dúdú aláta fún àwọn Fúlàní. Ó fẹ́ fàyè yín gbáyì. Gbé báyé ọmọ yín bá tẹ̀ bàjẹ́, bọ́n bá tẹ̀ jí yín gbé kókó òun, káwọn Fúlàní ṣáà ti máa fẹ́ràn òun. Èrè ìdí tó fi sọ wípé ẹnikẹ́ni ò gbẹ́dọ̀ wọ igbó rìsáàfù Ọ̀yọ́ nìyẹn. Màá tún pé bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ tètè ṣe ń tẹ́ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ Ṣèyí Mákindé. Bàbá wa Olúbàdàn, bàbá wa Olúgbọ́n, bàbá wa Aláàfin Ọ̀yọ́, bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ẹ̀yin lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ṣé bẹ́ẹ̀ ṣe máa wò rèé tí Ṣèyí Mákindé yóò mọ domi àlàáfíà ilẹ̀ Ọ̀yọ́ rú àti ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ó gbé Fúlàní ajínipa tí ó gbé borí yín. Màá tún dárúkọ ọmọkùnrin yẹn lẹ́ẹ̀kan sí, tí Ṣèyí Mákindé ní kó lọ file petition against Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ó kọ lẹ́tà yẹn ní on the 25 oṣù kẹfà ọdún tá a wà yìí. Ó kọ sí kábíyèsí, ó kọ sí gómìnà, ó sọ gbogbo ohun tí Ìgbòho sọ tí èmi àtẹ̀yìn gbọ́, ó sọ síbẹ̀. Ó wá pe orúkọ ara ẹ̀ ní Alhaji Ibrahim Abubakar Juli. Fúlàní ti gbàkóso Ọ̀yọ́ lọ nìyẹn o. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wà nínú ewu látọwọ́ Ṣèyí Mákindé. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin ọ̀tọ̀kùlú ilẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Ọ̀yọ́, ẹ̀yin ìlúmọ̀ọ́ká ilẹ̀ Ọ̀yọ́, ṣé bẹ́ẹ̀ ṣe máa wòran rèé torí ọ̀rọ̀ òṣèlú
tí Ṣèyí Mákindé á dẹ̀ ta ilẹ̀ Ọ̀yọ́ fún àwọn Fúlàní, ṣùgbọ́n ẹ jẹ́ kó mọ̀ pé ẹgbẹ̀rún Samuel ẹ̀ kò lè sá mọ́ Ọlọ́run lọ́wọ́ o. Ohun tá a bá ṣe lénìí yóò dé tàbó dọ̀la o. Ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni ẹnìkan ò lólé ayé tó. Bí fíìmù tọmọkùnrin kan ṣe níjọ́ àná, ẹnìkan ò láyé o. Ṣèyí Mákindé, àwọn kan ti jẹ gómìnà lánàá. Nígbà tí wọn náà bá tún kúrò níbẹ̀, àwọn kan ó tún jẹ. Ṣùgbọ́n tó ní kálukú wọn bá ṣe ń táwọn tàná ṣe, wọ́n fi ń yìn wọ́n lénìí. Èyí tí wọn náà ṣe lénìí wọ́n á fi sọ nígbà tí tiẹ̀ lọ́la. Wọ́n á fi sọ nígbà tí tiẹ̀ lọ́la. Ẹja wùwà bí ọmọ ọkọ. Lóòótọ́ ni irú ti dàpọ̀ mọ́gìrì nílẹ̀ Yorùbá. Àdọ́mọ ọkọ mọ̀mọ́, bẹ́ẹ̀ la àdọ́mọ àlè mọ̀. Mo tún fàkókò yìí pé gbogbo ẹ̀yin abíyamọ ilẹ̀ kóòtù òjíire, ẹ wá nǹkan kan ṣe sọ̀rọ̀ Ṣèyí Mákindé o. Àwọn Àgbẹ̀kọ̀yà ti ṣetán láti lọ. Àwọn ìrù ẹkú ti ṣetán láti lọ. Àwọn fìjìláńtì ṣetán láti lọ. Ṣèyí kò sáyè pé tí àwọn mèyétí alàyè ń ṣe nínú igbó yóò tẹ́ ọ lọ́rùn, ló fi ní pé kẹ́nikẹ́ni má lọ bẹ̀. Ló fi ní pé bí àwọn ọmọ wa ṣe wà nínú igbó yóò tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀ àtàwọn tíṣà wọn. Ogun tó ń jà Ọ̀yọ́ Ṣèyí Mákindé ni. Ìpínlẹ̀ ogun tó ń jà Ọ̀yọ́ Ṣèyí Mákindé ni. Ní ẹni tá a ní káràn lẹ́rù tó ní òun ti délé tán. Ṣèyí Mákindé lógun tó ń jà Ọ̀yọ́ o. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́, Ṣèyí Mákindé lógun tó ń jà Ọ̀yọ́ o. Àwọn Fúlàní wọ́n competition wá, Ṣèyí Mákindé hat on it. Ẹni tó dẹ̀ fi jó lórí Àmọ̀tẹ́kùn kò rí kankan ṣe. Wọ́n ti gbowó lọ́wọ́ ọba, wọ́n ti gbowó lọ́wọ́ ìjòyè, wọ́n rí inú gbówọ̀. Ọ̀pá òró tán ń gbé káàkiri. Àfọ̀pá òró tán ń gbé káàkiri. Torí èrè ìdí ìyẹn ní Ṣèyí Mákindé fi sọ wípé no, torí pé Mrs. Gani Adams ló fi jẹ kọ̀mándà àwọn Àgbẹ̀kọ̀yà ní Ọ̀yọ́. Sunday Igboho dẹ̀ rèé, òun ò jẹ́ kọ̀mándà kankan. So Sunday Igboho dẹ̀ fẹ́ wọgbó, ṣé ó fẹ́ dójú ti kọ̀mándà òun ni. Ó wá ń fàyè ẹ̀yin ọmọ Ọ̀yọ́, ó wá fi ń ṣòṣèlú. Ẹ̀dẹ̀ lájúlẹ̀ ń wòran. Ẹ tètè jí kẹ́ ẹ pariwo ló Ṣèyí Mákindé lórí pé kó tú àwọn ọmọ yín tó wà nínú igbó lẹ̀ àtàwọn tíṣà tó wà nínú igbó. Ẹlẹ́rù ló kọ́kọ́ ń ké ọ̀fẹ́ o, kó tó rẹ́ni bá ń ké. Ẹ káàsán.